عن أمنا عائشة الصديقة قالت وكل قولها حقيقة: أكثرت للنبي في الكلام لا بد في الزواج من خصام، وصرت بعد كلما دعاني أعرضت حتى لم يعد يراني، وطال هجري والنبي صابر يحفظ. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. Àtúnkí wa káàbọ̀ sí ìtẹ̀síwájú nípa ìtàn àwọn ìyàwó Rasulullah sallallahu alaihi wasallam. Tí ẹ bá gbàgbé, a ti sọ nípa ìyàwó àkọ́kọ́ tí Rasulullah fẹ́, Khadijatu Bintu Khuwailid. A ti sọ nípa ìyàwó ẹlẹ́ẹ̀kejì, Saudatu Bintu Zam'a. Ìtàn ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìyàwó Rasulullah sallallahu alaihi wasallam òun náà ni Aisha Bintu Abi Bakr radiyallahu ta'ala anha. A ti sọ nípa apá kìíní nínú ìtàn ìyàwó Aisha radiyallahu anha. Eléyìí ni apá karùn-ún èyí tí ó mọ jẹ́ ìtẹ̀síwájú nípa ìtàn ìgbésí ayé ìyàwó Aisha radiyallahu ta'ala anha. Nínú apá kẹrin a ti ṣàlàyé nípa àbí ìṣesí ìyàwó Aisha nínú ilé Rasulullah sallallahu alaihi wasallam bá ti máa ń ṣe pẹ̀lú Rasulullah àtàwọn ìyàwó yòókù bá ti máa ń jowú. Gbogbo eléyìí ni a ti sọ nípa ìtàn ìgbésí ayé wọn. Eléyìí tí a ṣe àdéhùn fún wa nígbà tá a parí nínú apá kẹrin òun náà ni wípé a fẹ́ sọ nípa hadisatul hifqi, ìṣẹ̀lẹ̀ bí wọ́n ti parọ́ zina tí wọ́n fi ẹ̀sùn àgbèrè kan ìyàwó Aisha radiyallahu ta'ala anha. Kí ló ṣẹlẹ̀, ọdún wo ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ náà ni a ṣe àlàyé rẹ̀ tán o. Ṣùgbọ́n ṣáájú kó tó di wípé a tẹ̀wájú, jẹ́ ká kọ́ lọ sókè lọ́hùn ká gbọ́ nǹkan tí àwọn onígbọ̀wọ́ iléeṣẹ́ wa Darul Arqam Media Productions, àwọn tí wọ́n ń so onígbọ̀wọ́ tẹ̀ fi ń láǹfààní àti máa rí wa wò, ní tí wọ́n ní fún wa. Jẹ́ ká lọ sókè lọ́hùn bọ̀. The solid solution, 1-12 in 1 past question and answer tí ó jẹ́ ti WAEC, NECO àti GCE tí a ń pè ní Platinum Series. Pẹ̀lú àwọn syllabus tuntun, ó wúlò dáadáa fáwọn ọmọ tó wà ní SS class láti SS1 dé SS3. Ìwé 4-in-1 combined past questions and answer sí ìdánwò UTME JAMB tá à ń pè ní Premium Series pẹ̀lú new syllabus tó fi mọ́ ìdánwò post JAMB fún èyíkéyìí ilé ìwé gíga nílẹ̀ yìí náà wà nílẹ̀. Ẹ kọjá sílé ìtajà ìwé bookshop tó bá súnmọ́ yín kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kẹ́tíkẹ́tì. Clean, clear and neat ni àwọn ìwé tó bá ti àgbàlá iléeṣẹ́ The Solid Solutions jáde, torí pé step by step solutions ni wọ́n fi gbé e kalẹ̀ lówó tí òògùn pàṣẹ ní gbogbo ẹ̀. Ẹ̀yin ilé ìtajà ìwé bookshop, ilé ìwé girama nílẹ̀ yìí, ẹ̀yin òbí àtẹ̀yin tẹ́ ẹ fẹ́ jálágbàtà àwọn ìwé tó ń jáde látàgbàlá iléeṣẹ́ The Solid Solutions. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 070-3747-0941 070-3747-0941. The Solid Solutions, pẹ̀lú Ọlọ́run ohun gbogbo. Ẹ káàbọ̀ padà. Iléeṣẹ́ tí ẹ gbọ́ tán nìsín òun náà ni The Solid Solution. Wọ́n ta past question and answer fún àwọn ọmọ iléèwé girama secondary schools tí wọ́n ti parí, tí wọ́n fẹ́ ṣe exam ìdánwò àṣekágbá láti parí ìwé gíga tí jẹ́ secondary school. Ìyẹn àwọn NECO ní WAEC ní GCE ní wọ́n ta past question and answer. So wọ́n ta àwọn ìwé náà láti fi kún àwọn ọmọ yìí lọ́wọ́ láti lè ṣe àṣeyọrí nínú ìdánwò wọn. Bákan náà ni àwọn tá a fẹ́ ṣe post UTME, tàbá fẹ́ ṣe JAMB tá a fi bọ́ sí ilé ìwé gíga, past question and answer combined 4-in-1 past question and answer ó wà ní ọ̀dọ̀ The Solid Solution. Tí a bá fẹ́ rà eléyìí ní ọ̀pọ̀ pòyọ̀pọ̀, àwọn tá a fẹ́ kó láti máa tún ta ẹ jẹun fún wa ní nọ́mbà. Kò sí eléyìí náà kò kan ní fún mi àti yín. Tá a bá lè máa kó àwọn ìwé báyìí kó lọ sí àwọn secondary schools káàkiri, eléyìí náà tó jẹ́ òkòwò fẹ́mi àti yín, tó jẹ́ kí ìjà àti mo náà tó lè máa rọrùn. Àwọn bá wa dúnàdúrà báwo láti máa rà ní tí ó fi rọrùn fáwa náà láti lè máa rí tà ní ọ̀nà tí ó fi máa mú owó wọlé fún wa. Ẹ jẹ́ fún wa ní nọ́mbà tí a lè pe The Solid Solutions sí gbogbo stéètì tó wù ká wà lórílẹ̀‐èdè Nàìjíríà ní tàbí ní ìta Nàìjíríà. Eléyìí yóò dé ìwé náà dé ọ̀dọ̀ wa nígbà tí a bá ti pè wọ́n. Nọ́mbà tá a lè pe The Solid Solutions náà ni 0703 747 0941 0703 747 0941. Òun náà ni nọ́mbà tí ẹ lè pè wọ́n sí. Báwo la ti fẹ́ tẹ̀ wájú nínú ìtàn ìgbésí ayé ìyàwó Aisha radiyallahu ta'ala anha. A fẹ́ sọ nípa ìṣẹ̀lẹ̀ hadisatul hifqi,
kí ni wọ́n pè ní hadisatul ifki òun náà ni àgbélẹ̀rọ àdápa irọ́ ìṣẹ̀lẹ̀ àdápa irọ́ ni wọ́n pa irọ́ mọ́ ìyàwó Aisha radiyallahu anha wípé wọ́n ṣe zìnà bó ló ṣe ṣẹlẹ̀ ọdún wo ló ṣẹlẹ̀ àwọn wo ló wà nídìí ṣíṣẹlẹ̀ nǹkan náà irú òwò náà pa bó ló ṣe jọ tìyàwó Aisha gan tó fi di wípé ọ̀rọ̀ náà fẹ́ dàbí ìgbà pé bó ló ti rí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí náà mò ń bọ̀. báwo ni ìṣẹ̀lẹ̀ hadisatul ifki ti ṣẹlẹ̀ àwọn wo ló wà ní abẹ́ ìparọ́mọ́ ìyàwó Aisha wípé wọ́n ṣe ìwà ìzìnà ìwà àṣemáṣe tí ò dáa yìí ọdún wo ló ṣẹlẹ̀ ẹjẹ́ ló tẹ̀lé wa kájọ tẹ̀ iwájú nínú ìtàn tá a fẹ́ mọ́ gbọ́lọ̀ yìí ìyàwó Aisha radiyallahu anha nígbà tó di ọdún kẹfà lẹ́yìn hijira nínú ọ̀rọ̀ tí Ibn Ishaq sọ torí pé àwọn náà ṣàlàyé wípé ọdún kẹfà lẹ́yìn hijira lọ́rọ̀ tó wọlé jù àwọn tí wọ́n sọ wípé ọdún karùn-ún lẹ́yìn hijira lọ wọ́n nítorí wípé haya hijab ṣẹlẹ̀ ní ọdún karùn-ún lẹ́yìn hijira bẹ́ẹ̀ sì ni gọ́sùwátù mustalik ṣẹlẹ̀ ní ọdún kẹfà lẹ́yìn hijira torí pé haya hijab ti ṣẹ̀kalẹ̀ lẹ́yìn haya hijab ní ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ so làwọn fi sọ pé ọdún kẹfà so olóòlẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tèmi náà gbára lé jù nítorí àwọn nǹkan tí wọ́n sọ yìí ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ nínú àwọn olùmọ̀ tàn àwọn mú ọdún karùn-ún ṣùgbọ́n lọ́dọ̀ Ibn Ishaq ọdún kẹfà yìí ni wọ́n mú tèmi náà sì lọ síbẹ̀ so ní ọdún kẹfà lẹ́yìn hijira yìí òun náà ni ìṣẹ̀lẹ̀ ogun gọ́síwátù mustalik ìṣẹ̀lẹ̀ so àwọn Banu Mustalik òun náà ni àwọn ẹ̀yà kan nílùú Madina tó já sí wípé ẹni tó jẹ́ olórí wọn níjọ́ náà lọ òun náà ni Al-Harith ibn Abi Dirar òun ló jẹ́ olórí ẹ̀yà Banu Mustalik àwọn ló gbéra láti ja ogun pẹ̀lú Rasulullah sallallahu alaihi wasallam wọ́n múra láti àtàkì Rasulullah àti àwọn sọ̀hábà ìgbà tó Ànábì wá gbọ́ tí khabaru dé ti Rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ là wá gbé ìkan dìde nínú àwọn sọ̀hábà kó lọ ṣiṣẹ́ ìwádìí lórí pé ṣé lóòótọ́ ní ìtàn náà èyí tí wọ́n sọ pé wọ́n kó ogun bọ̀ sí lóòótọ́ ni Rasulullah sallallahu alaihi wasallam wọ́n wá gbé Burayda ibn al-Husayb Ànábì wá gbé dìde pé kó lọ ṣèwádìí Burayda ibn al-Husayb ó wá lọ bá Al-Harith tó jẹ́ olórí àwọn Banu al-Mustalik yìí ó bi wọ́n léèrè nípa àṣẹlẹ̀ nǹkan tó fẹ́ wá sí lẹ́yìn ìgbà tí Ànábì wá fẹ́lẹ́ ìrìnlẹ̀ Ànábì bá gbéra nínú oṣù Shawwal ọdún kẹfà lẹ́yìn ìjìra Ànábì bá gbéra wọ́n fi odidi òru méjì wọ́n fi rìn láti lọ pàdé àwọn ẹ̀yà tí ń kó ogun bọ̀ yìí ìgbà tí wọ́n dé ààyè kan tí wọ́n ń pè ní al-Muraisi' odò kan náà ń pè bẹ́ẹ̀ odò kan náà ń pè ní Muraisi' ibẹ̀ ni wọ́n ti wá dúró làwọn apá kan náà lu àwọn onímọ̀ àtàwọn máa ń pè ní gọ́sùwátù al-Muraisi' gẹ́gẹ́ bá a sì ní gọ́sùwátù Uhud òkè kan ní jẹ́ òkè Uhud nílùú láàrin Mákà sí Madina àyè táwọn mùsùlùmí ti jagun jọ́nà náà pè ní gọ́sùwátù Uhud so àyè yẹn gangan náà pè ní Uhud òkè Jabalu Uhud ṣùgbọ́n torí pé àyè náà ti jagun náà fi ń pe ogun yẹn ní kíni náà fi ń pè ní gọ́sùwátù Uhud bẹ́ẹ̀ náà ni gọ́sùwátù Banu Mustalik yìí náà àyè tá ti jagun yẹn àwọn bá kan nú àwọn olùmọ̀ wọ́n máa fi ń pè ní gọ́sùwátù al-Muraisi' ìgbà tó wá dé àyè yìí Rasulullah sallallahu alaihi wasallam so wọ́n jagun pẹ̀lú àwọn wọ̀nyí wọ́n pa Al-Harith yìí bọ́nà Abi Dirar wọ́n pa sójú ogun náà so wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ogun tí ó kó dání náà wọ́n sì kó àwọn obìnrin wọn kó wọn lẹ́rú wọn ò rí àwọn mùsùlùmí kankan pa apá kan náà olùmọ̀ sọ pé ẹnìkan nínú àwọn mùsùlùmí ni wọ́n rí pa lójú ogun yìí ṣùgbọ́n tó sì pa wọ́n kì í ṣe ikọ̀ àwọn kèfèrí ikọ̀ kan nínú àwọn mùsùlùmí nínú àwọn Ansari òun ló ṣe àṣìṣe láti pa mùsùlùmí yìí tó lérò pé nìkan nínú àwọn ọ̀tá ìsìn ni kò mọ̀ wípé mùsùlùmí ni so àwọn kan náà olùmọ̀ sì sọ wípé ogun kan kò ṣẹlẹ̀ pé wàhálà kan kò ṣẹlẹ̀ ju pé wọ́n kàn kó wọn rí wọn kó lẹ́rú lọ so eléyìí sáà ṣẹlẹ̀ ní ààyè ìgbà tí eléyìí ṣẹlẹ̀ nínú àwọn tí wọ́n kó lẹ́rú ń jọ́ náà nínú àwọn tí wọ́n kó lẹ́rú ń jọ́ náà arábìnrin kan tó já sí wípé òun náà padà fẹ́ Rasulullah wọ́n pè ní Juwairiya Bintu al-Harith Juwairiya Bintu al-Harith òun náà padà di mùsùlùmí Ànábì sì padà fi ṣèyàwó bàbá rẹ̀ gangan ni adarí ogun àti adarí ikọ̀ Banu al-Mustalik
so ó wá wà náà tí wọ́n kó lẹ́rú kó tó di wípé ó padà gba Islam. Lẹ́yìn ìgbà tó wá gba Islam tó wá di ìyàwó ànábì látara fífẹ́ tànábì fẹ́, ànábì wá tú àwọn Bani al-Mustaliq yìí ní 100 níye, ànábì tú wọn lẹ̀ nítorí kó ti fẹ́ ọmọ wọn. Ìgbà tó wọ́n kú lójú ogun yìí wọ́n ń darí bọ̀ padà wá sílùú Madina. Ìgbà tí wọ́n dé àyè kan nínú sísí Rasulullah ni pé tó bá ti rẹ̀ wọ́n lórí ìrìn àjò wọ́n sinmi, wọ́n ní kí gbogbo mùsùlùmí kí wọ́n sọ̀kalẹ̀ lórí nǹkan àgùn kán fẹ́ gbèlélẹ̀ kí wọ́n sinmi kí wọ́n sùn kí wọ́n kírun. Ànábì wá ṣe lẹ́yìn àwọn mùsùlùmí àwọn muhajirun àti àwọn ansori. Àwọn muhajirun wọ́n wá rẹ̀ kan nínú ẹrú wa wípé kó lọ bu omi wá. Nínú àwọn muhajirun kọ ẹrú tí wọ́n rán náà ní Jahja'u Abun Mas'ud, wọ́n rán pé kó lọ pọnmi wá. Àwọn ansori àwọn náà rán ẹrú wọn kan tí wọ́n pè ní Sinan bun Wabah al-Juhani, wọ́n rán náà wípé kó náà lọ sí kíni kó náà lọ pọnmi wá. Ìgbà táwọn méjì jọ dédé odò wàhálà sáà ṣẹlẹ̀, ó ṣe di wípé ikọ̀ ti àwọn muhajirun wọ́n sáré dìde sáwọn ikọ̀ àwọn ansori, wọ́n fẹ́ máa wojú ara wọn. Èyí tó sì bí eléyìí òun náà ni wípé arákùnrin kan ń bẹ tó yẹ pé kì í ṣe mùsùlùmí, òun ni olórí fún àwọn munafikun, olórí ló jẹ́ fáwọn munafikun. Orúkọ ẹ̀ náà ni Abdullah bin Ubayy bin Salul, Abdullah bin Ubayy bin Salul, òun ni adarí fún àwọn munafikun. Kò gba Islam torí pé ńgbà tí Rasulullah sallallahu alaihi wasallam délùú Madina, ó bá Abdullah bin Salul lẹ́yìn tó jẹ́ wípé ó fẹ́ jẹ ọba lé àwọn ẹ̀yà tí ń bẹ nílùú Madina ńgbà náà lọ. So ìgbà táwọn níbi wá débẹ̀, ìjà nàbí ti jẹ́ kí ó bo gbogbo pé èèyàn kan ti ẹ̀fẹ́ jọba, ó bo gbogbo ìmọ́lẹ̀, àwọn èèyàn kó lẹ́yìn rẹ̀ wọ́n ya lọ sẹ́yìn Rasulullah. Inú rẹ̀ wà dùnmọ́ níṣẹ́sí eléyìí, kódà tó fi jagun Bádírù tí wọ́n jà kò bá wọn jagun, kò sí lápò tí ì fi Islam hàn gbà náà lọ. So gbẹ̀lẹ́yìn ogun ó padà gba Islam. Ṣáájú Islam ẹ̀ àti lẹ́yìn Islam ẹ̀ kò sígbà kan kó má fi ara ní Rasulullah. Ó ń ṣàṣehàn tí ń jẹ́ kánàbí máa pé òun ò gba tànàbí, asáàsì ń kà mára àwọn mùsùlùmí. Ìgbà tó wá dójú ogun yìí ó tẹ̀lé wọn lọ, kò sí nínú ìṣesí rẹ̀ àtàwọn tó jẹ́ ẹ̀mẹwàá rẹ̀ kan máa tẹ̀lé ànábì lójú ogun, wọ́n sàtẹ̀lé ànábì lójú ogun eléyìí. Ìgbà tó dójú ogun táwọn ń padà bọ̀ tọ́rọ̀ ìwà ṣẹlẹ̀ tíjà yìí ṣẹlẹ̀, àwọn ikọ̀ àwọn mùsùlùmí wọ́n ti fẹ́ máa dìde síra wọn látara nǹkan tó ṣẹlẹ̀. Abdullah bin Ubayy bin Salul ó wá kó àwọn èèyàn rẹ̀ sẹ́gbẹ́ kan, ó wá ń sọ fún wọn jọ náà lọ wípé táwọn bá ti lè padà dé nóòlù, amma wallahi la in raja'na ila al-Madina, tábà ti lè padà dé ìlú Madina la yukhrijanna li ahazzu min al-adal, àwọn tó jẹ́ ní abí nílùú Madina á padà lé àwọn èèyàn yẹpẹrẹ jáde kó lu Madina. Ó bara rẹ̀ lérò àtàwọn tí ń tẹ̀lé wípé ẹni abí yìí làwọn àwọn mùsùlùmí tó jẹ́ muhajirun láti ìlú Mákà àtànàbí fúnra rẹ̀ ó pè wọ́n ní ẹni yẹpẹrẹ, subhanallah. Ó wá sọ pé lóyún ìjọ náà lọ́n òun àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀, ṣùgbọ́n arákùnrin kan tá ń pè ní Zayd bin Harqam ọmọ èké ni ó wà láàrin wọn ìjọ náà lọ́n. Ó wá ní àkófọ́lọ́ǹbùrà ń lọ sọ fánàbí. Ìgbà tó wá tánàbí gbọ́ wípé àwọn aburú yìí ti ń ṣẹlẹ̀, níbi bá gbéra ó wá kéde fún kí gbogbo àwọn èèyàn dìde kán gbéra ká máa nìṣó. Ìgbà tí wọ́n sì ń sinmi lọ́wọ́ yìí, ìyàwó Aisha radiyallahu ta'ala anha àwọn ti jáde nínú ìyẹ̀wù tí wọ́n fi wọ́n sí, torí pé tánàbí bá rìnrìn àjò wọ́n máa máa wọn apá kan náà àwọn ìyàwó wọn dání. Ẹni tí kí ìrìn àjò kan jọ náà lọ ní ìyàwó Aisha radiyallahu ta'ala anha. Àyè kan bẹ lórí ìràkúnmí, ẹ̀yìn ìràkúnmí bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe inú ilé yẹn sí, tó máa ń fi obìnrin tó bá bà nàbí ìrìn àjò sí. Pẹ̀pẹ́ wọ́n pè ní hauduju yìí, ìyàwó Aisha ti jáde ń bẹ̀ láti lọ gbọ́ bùkátà, wọ́n fẹ́ ṣẹ̀gbin, wọ́n ti wọnú igbó lọ lọ́nà tó jìn. Àwọn ń sẹ́rí padà bọ̀, wọ́n bá ṣàkíyèsí wípé ẹgbà táwọn fi sọ́rùn ti bọ́ọ̀lẹ̀, wọ́n bá sáré padà káwọn lọ máa wá. Ìgbà tí wọ́n fi wá tí wọ́n máa padà dé, nǹkan tó ṣẹlẹ̀ kò jẹ́ kánàbí jẹ́ kí àwọn sọ̀hábà farabalẹ̀ mọ̀ pé tó ń bá ní kí wọ́n fi wọ́n lẹ̀ báyìí ká máa ṣe tí wọ́n ṣe ń ṣe, wọ́n padà lídìí sí pé ká máa jà ká máa para wọn, àdébà ní gbogbo yẹn dìde ẹja máa lọ. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ń lọ. Ibẹ̀ ni Abdullah bin Salul ó wá bá ànábì yìí pé òun ò sọ nǹkan yìí, òun ò sọ bí aka lóun sọ ni, ànábì ò sáà dá lóhùn. Àfúwọ́ Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu wípé ilé òjísàlá jẹ́ ká yanjú arákùnrin jẹ́ apádànù. Ànábì ní ẹ̀rẹ́ Umar tó bá ní ká pa arákùnrin, àwọn èèyàn máa sọ wípé ànábì ń pa àwọn ọmọ ìjọ rẹ̀,
ànábì ń pa àwọn ansọ́rí ó fi àwọn muhajirun sílẹ̀ oríṣiríṣi nǹkan làwọn yóò máa sọ. Umar ibn Khattab ló dáńgbà náà nínú àwọn tó jẹ́ ansọ́rí jẹ́ káyàn kan ní wọn kó pa kó má jẹ́ muhajiru ni ó pa ànábì ní jẹ́ àfilẹ̀ ẹ jẹ́ ká máa lọ wọ́n sàn lọ lójú ọ̀nà yìí ìjọ náà lọ àsìkò owó tó ànábì ò dúró títí lẹ̀ tó fi sú kò sì sí nínú òṣìṣẹ́ Rasulullah pé tábà rìnrìn àjò lọ bá wọn tó wá ti ní kó ti rẹ̀ wọ́n yóò sinmi wọ́n kírun ó sì gbogbo ṣùgbọ́n ànábì ò fi àyè lẹ̀ kó má jẹ́ wípé ibẹ̀ ni aburú yóò ti gbìnàyà sí báyìí ni wọ́n ṣe ń lọ. ìgbà tí wọ́n dé lu Madina tó ti yé òun náà ni Allah wa sọ àyà kalẹ̀ nínú Suratul Munafiqun Allah tí ó láàrin dájú lọ sọ́nù sọ́tún mọ̀ pé yaquluna la in raja'na ila al-madinati la yukhrijanna al-a'azzu min al-adall walillahi al-'izzatu wa li rasulihi wa lil mu'minin walakinna al-munafiqina la ya'lamun. So àyà yìí lọ́lọ́wọ́ fi sọ kalẹ̀ wípé àwọn mùnàfikúnù yìí wọ́n sọ pé táwọn bá ti délùú Madina àwọn ò lé àwọn ẹni yẹpẹrẹ kù yóò wá kó àwọn ẹni abiyì gbàtàyẹ wá sọ̀kalẹ̀ tí gbogbo àwọn tó jọmọ ìlú nílùú tó jẹ́ ìlú Madina àwọn muhajirun àti àwọn ansọ́rí wọ́n wá padà rí wípé Abdullahi ibn Ubay ibn Salul sọ̀rọ̀ ìlú òótọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ń fẹnu àtẹ́ẹ̀kàn gbogbo wọn ń bu ànábì wa sọ fún Umar ibn Khattab pé wọn nǹkan o tó wáyé pa àti pálẹ̀ kan ń kọ́ kí làwọn ìgbà máa sọ ṣùgbọ́n ní ìsìn òkú báwọn yẹn ṣe ń bu. ẹ jẹ́ wá padà sọ́dọ̀ ìyàwó Aisha ìgbà tí ìyàwó Aisha wá jáde tán nù gbó tí wọ́n wá ìgbọ́n wọn lọ ìgbà tí wọ́n padà dé ta wọ́n rí pé ànábì ò sí níkàlẹ̀ mọ́ àti gbogbo àwọn sàhábà subhanallah. bẹ́ẹ̀ ni ìyàwó Aisha radiyallahu anha wọ́n bá jókòó kalẹ̀ wípé nígbà tí wọ́n bá dójú ọ̀nà tí wọn ò bá rí òun wọn ó ṣẹ́rí padà láti wá gbà wọn sẹ́wọ̀n pé náà háódájú ni obìnrin máa ń wà wọ́n rò pé ìyàwó Aisha wà nínú kẹ́ni yẹn ni wọn kò wọ́n sí bẹ́ẹ̀. nígbà tí arákùnrin kan wá ń bọ̀ lẹ́yìn inú àwọn sàhábà inú sísẹ́ ànábì ni kó máa ń jẹ́ kẹ́nìkan wà lẹ́yìn tí ó máa wo àwọn tó bá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí. so ìyẹn ló wá ń bọ̀ ìwọ́n náà pè ní Safwan bọ́ọ̀nù al-Mu'attal Safwan bọ́ọ̀nù Mu'attal olówó ń bọ̀ lẹ́yìn ó wá rí ìyàwó Aisha radiyallahu anha tí wọ́n ti sùn lọ wọ́n ti ṣe aṣọ kúrò lójú arákùnrin bó ṣe rí ìyàwó Aisha ó sì istirja òun náà ní inna lillahi wa inna ilayhi raji'un wọ́n ti sọ pé lọ́dọ̀ ìyàwó Aisha tají wọ́n ti aṣọ bojú òun sì ti dé ìyàwó Aisha mọ̀ síwájú ká tó lo hijab sọ̀rọ̀ fún mọ́ sọ wípé háyà hijab wọ́n ló ṣe ní ọdún karùn-ún lẹ́yìn ìrìn àjò Rasulullah tó ti yé so ó túmọ̀ sí wípé lẹ́yìn ìgbà tí Rasulullah ti fẹ́ ìyàwó Aisha nílùú Madina ìyàwó Aisha ti ń síjú sílẹ̀ kó tó di pé háyà hijab tó ní ká máa bójú dé bó ti wá rí ìyàwó Aisha yìí ó bá tẹ orí ìràkúnmí rẹ̀ bá ìyàwó Aisha jókòó sì sún mẹ́yìn tí ìyàwó Aisha fi jókòó nígbà tí ìyàwó Aisha jókòó tán ó wá súnmọ́ ràkúnmí náà padà ó sì mú ìjánu ràkúnmí ó sì ń darí rẹ̀ lọ òun rìn bọ̀ ìyàwó Aisha wà lórí ràkúnmí kò sọ gbólú ọ̀rọ̀ kan míì má lẹ́yìn ju pé istirja'u tó ṣe pé inna lillahi wa inna ilayhi raji'un ìyàwó Aisha náà sì gbọ́ nǹkan míì má lẹ́nu rẹ̀ kò bí ìyàwó Aisha léèrè ìbéèrè kankan má lẹ́yìn rẹ̀ ìyàwó Aisha náà sì gbọ́ nǹkan kan míì lẹ́nu ẹ̀jú gbólóyìn náà lọ sọ̀rọ̀mbà tí wọ́n dé tí wọ́n máa wọnú ìlú lọ wọ́n ti pàdé Abdullahi ibn Ubay ibn Salul àtàwọn ẹmẹ̀wá rẹ̀ lẹ́yìn bàtáyà ti sọ̀kalẹ̀ wípé òpòrọ́ ni wọ́n sọ nǹkan tí arákùnrin tó lọ sọ àṣírí wọn Zayd ibn Arqam tó lọ sàṣírí wọn fànàbí ìgbà tí wọ́n padà máa rí wọ́n ní ẹ máa wọ nǹkan o ẹ wo sọ̀hábà ọkùnrin àti ìyàwó ànábì Aisha nájọ ń bọ̀ lẹ́yìn látìgbà tí gbogbo àwọn èèyàn ti dé ní ìlú tán dájúdájú ìyàwó Aisha ò lè là níbi aburú ọkùnrin náà ò lè là níbi aburú ọ̀dọ̀ ìyàwó Aisha wọ́n ti ṣe sìná. báyìí ni Abdullahi ibn Ubay ibn Salul àtọ́wọ̀n àti àwọn ẹ̀mẹ́wá rẹ̀ tí wọ́n jọ ń kó ní aburú yìí báyìí náà ti bẹ̀rẹ̀ sí ń fán aburú yìí kiri nínú ìlú. aburú yìí pọ̀ débi wípé ó wá padà dé tí ìgbọ́ Rasulullah sallallahu alayhi wa sallam ìgbà tó Ànábì wá gbọ́ ọ̀rọ̀ yìí ara Ànábì bàjẹ́ ìyá tó jẹ́ ìyá fún Aisha radiyallahu ta'ala anha Ummu Ruman àwọn náà ti gbọ́ sísẹ̀lẹ̀ ọkọ rẹ̀ náà òun náà ti gbọ́ sísẹ̀lẹ̀ ṣùgbọ́n ìyàwó Aisha látara àfẹ́ tí wọ́n ní sí Rasulullah sallallahu alaihi wasallam Ànábì ti bísí pẹ̀lú àwọn àlámọ̀rí nǹkan dáwọ́ ẹ̀sìn bóyá tara nǹkan tánàbí náà gbọ́
tó ti wá àwọn ti ṣe istishara lọ́dọ̀ àwọn sàhábà gẹ́gẹ́ bí àfọwọ́ Ali ibn Abi Talib oníkànnàbí wọ́n sọ pé kànnàbí kan fi ìyàwó Aisha lẹ́kọ̀ọ́ máa bá tiẹ̀ lọ apá kan náà sàhábà ní kí Rasulullah fi ìyàwó Aisha lẹ́kọ̀ọ́ máa bẹ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ìyàwó Aisha ò mọ̀ nǹkan kan pé irú ìtàn báyìí ti ń fẹ́ kiri nínú ìlú àwọn ò mọ̀ látara ìfẹ́ tí wọ́n ní sí Rasulullah tí ànàbí ò sì ráàyè fún wa ojú ànàbí ò sì lẹ́mà àìsàn wá dé sí ìyàwó Aisha nígbà ìyá ló bá bẹ ó bá sọ fún òjíṣẹ́ aláwì pé kọ́ fóun níyọ̀ǹda káwọn lọ sí ọ̀dọ̀ ìyá àwọn fún ìtọ́jú kan lè ráàyè fojú tó àwọn látara àìsàn ànàbí bá fún wọn ní láàyè àwọn ò mọ̀ tí ń ṣẹlẹ̀ wọ́n sì lo odidi ogúnjọ́ lọ́dọ̀ ìyá wọn Umu Ruman níjọ́ kan ìyàwó Aisha radiyallahu anha wọ́n wá jáde àti obìnrin kan nínú àwọn obìnrin mùsùlùmí láti lọ ṣe ìgbọ̀nsẹ̀ wọ́n wá wọnú igbó lọ wọ́n wá bárábìnrin kan pàdé yìí ni wọ́n fún wọn ní kọ́bárì nípa pé sí wò gbọ́ nǹkan tí ń lọ wọ́n sọ nǹkan kan báyìí ń pa rẹ̀ ìyàwó Aisha ó ní wọ́n lára wọ́n sì gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń sunkún wọ́n sunkún tó fi wọnú ilé padà ní pé irú kíde léyìí wọ́n wá ń búyà wọn pé kí ló dé ẹ̀ sì gbọ́ nǹkan bẹ́ẹ̀ tí èsì wàá bù mí gbọ́ ẹ̀ jẹ́ ń gbọ́ ìyá náà ò lè sọ̀rọ̀ látara nǹkan yẹn ó ti dá ìtìjú àti ìbànújẹ́ fún bàbá Aisha radiyallahu anha Bakr As-Siddiq inú wọn ò dùn látara àṣìlẹ̀ tí wọ́n gbọ́. ní apá kẹfà nínú ìtàn ìgbésí ayé ìyàwó Aisha àwọn àṣàlàyé bó ló ti jẹ́ ìgbà wo làláwo sọ àyàkálẹ̀ tó fi fọ̀ wọ́n má ẹ̀kọ́ Ọlọ́run fẹ́ jẹ́ ká kọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kí ni ipò tí ó padà ṣẹlẹ̀ sáwọn tí wọ́n ń gbé àwọn aburú ipò náà padà jẹ́ kí ni ìdájọ́ Ọlọ́run bá lórí irú wa gbogbo eléyìí náà ni a sọ ká tó wá ṣe àlàyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ìyàwó Aisha báwo náà ti kú àwọn ogun wo ni wọ́n jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.